Àwọn agbébọn ya wọ̀lú Kogi, wọ́n pa ìyàwó olórí ọ̀dọ́. Níjọba ìbílẹ̀ Òfú nípínlẹ̀ Kogi ni àwọn agbébọn kan tí wọ́n pọ̀ rẹpẹtẹ ti déédéé ya wọnú ìlú náà ní nǹkan bíi aago 3 òru tí wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn káàkiri àárín ìlú ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ yìí ti mú kí ọ̀pọ̀ èèyàn pàdánù ẹ̀mí wọn, táwọn kọ̀ọ̀kan tí wọ́n farapa sì ń gba ìtọ́jú lọ́wọ́ láwọn ọsibítù kọ̀ọ̀kan tó wà láàárín ìlú náà báyìí. Aláròyé gbọ́ pé gbàrà táwọn agbébọn ọ̀hún dénú ìlú yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí yìnbọn wọn sókè takòtakò tí ìbọn náà sì bá ọlọ́kadà kan. Ojú ẹsẹ̀ ló pa ọlọ́kadà ọ̀hún níbi tó ti ń sá lọ. Bákan náà ni wọ́n ní ìbọn pa ọ̀kan lára ìyàwó olórí ọ̀dọ́ ìlú náà lákòókò tó ń wa ọkọ̀ rẹ̀ kiri. Títí di àsìkò tá a fi ń kó ìròyìn yìí jọ, ọ̀pọ̀ lára àwọn olùgbé ìlú náà ni wọ́n ti sá jáde nígbà tí wọn kò mọ ohun tí wọ́n ṣe fáwọn agbébọn náà tí wọ́n fi wá kógun jà wọ́n. Ọ̀kan lára àwọn olùgbé agbègbè ọ̀hún tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ṣùgbọ́n tí kò dárúkọ ara rẹ̀ sọ pé ní nǹkan bíi aago 3 àárọ̀ kùtùkùtù ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kẹfà ọdún yìí ni àwọn agbébọn kan ya wọnú ìlú wá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn. Ìpayà ńlá gbáà lọ̀rọ̀ ọ̀hún jẹ́ fáwọn aráàlú ọ̀hún. Ó fi kún un pé kò sí ọlọ́pàá kankan tó yọjú lákòókò náà rárá. Àwọn agbébọn náà sì lo àìmọye wákàtí láàrin ìlú náà kó tó di pé wọ́n sá lọ. Yàtọ̀ sáwọn aráàlú kọ̀ọ̀kan tí ẹ̀mí wọn bá ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún lọ, ṣe làwọn agbébọn náà tún kíná bọ àwọn ilé kọ̀ọ̀kan tí wọ́n rí àtàwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ gbogbo tí wọ́n páàkì síwájú ilé ẹni tó ní wọ́n. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.